boy tàtẹ Richard brother mi ṣe ti rí mi débẹ̀ brother mi kí ló kọ yín. Let's watch the video. Just a minute. Kékeré of TikTok. Kékeré of TikTok ó pọ̀ kí ló dé aláwé kí ló kọ yín. My name is Lazy Boy. Lazy boy ọ̀lẹ náà ni yín tó tọ́ bóòlù yín ọkùnrin ṣe jẹ́ sí yín. Òní bọ́ọ̀ mi. ó ń bọ́ yín bóòlù ṣe jẹ́ sí bàbá yìí. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ọ̀dọ̀ ni mo jẹ́ sí. Kí ni wọ́n ò fi bàbá àgbàlagbà àṣàgbà àyà ni ó. ọmọ ọ̀dọ̀ lẹ jẹ́ ẹ ti ẹ̀ ronú ọmọ ọ̀dọ̀ lẹ jẹ́ kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ ṣe gan o. Tí ẹ bá ṣe rí pé owó àwọ̀ owó mọ̀ lágbára o. Eléyìí mi iṣẹ́ sorry okay ọmọ ọ̀dọ̀ ni mo jẹ́ ẹ̀wọ̀n rẹ̀ mi níṣẹ́ ṣó ti yé yín sí. So ọmọdé gbowó lọ mú gbàbẹ̀ sá lọ. Ẹ̀yin ìwọ yìí èèyàn rẹ̀ mo pè ọ́. Ẹ gba ibẹ̀ sá lọ à ń so. I want problem. à ń so. ṣé fún ọkùnrin tó gbowó ẹ sá lọ yìí. Ẹ dájọ́ àmọ́ ní ìfún. kán dájọ́ àmọ́ ní ìfún.